mo ń kí wa pé a kú dédé àsìkò yìí ò níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ìkànnì kan gbòógì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wò bọ̀ látàrí ìròyìn àjàbalẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì aláyọ̀ tẹ́ wà yìí. Mo kí gbogbo ẹ̀ńtẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa new subscribers ẹ káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ yìí. Ibẹ̀ náà láti mú ròyìn wá lájà ọ̀balẹ̀. Gbogbo ẹ̀ńtẹ́ ti jọ́ lólùfẹ́ wa láti gbà láéláé ẹ máa kó àdúró tí o Elédùmarè yóò máa dúró ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìròyìn fún ti àsìkò yìí wọn la gbòde tá a ní ká tó mú wa sójú mọ́ọ̀máwòrán afẹ́tìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Bá a ṣe mú wa bẹ́ẹ̀ ṣe ń fìfẹ́ bá wa gbà á amọ̀rírì yín o ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tó rúkọ níròyìn yín tí ò ní yí padà àyànfẹ́ Elédùmarè náà ni kókó níròyìn rèé ẹjẹ́ àgbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ránṣẹ́ ìkíni kú oríire sí ààrẹ tuntun ètò jáwé olúborí nínú ètò ìdìbò lórílẹ̀-èdè Lebanon. Wọ́n kí kú oríire ìjáwé olúborí rẹ̀. Kọmíṣánná inú ẹgbẹ́ òṣèlú NNPP tán fọwọ́ òsì júwe ilé fún ní ìpínlẹ̀ Kano òun ló ti ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí tó sì ti sọ ẹgbẹ́ NNPP náà di àkọ́tì. Ní ìpínlẹ̀ Ògùn ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ló ṣe bẹ́ẹ̀ ṣe ènìyàn tí kò dín ní 11 ní ìjàmbá ní òpópónà Èkó sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ògùn náà. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ méjì kan tán kó sínú agbada epo dísù ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan láti dóòlà ẹ̀mí àwọn méjèèjì. Kò sóhun àmúyangàn kankan ní orílẹ̀-èdè Nàìjíríà rárá bí ti wulẹ̀ kó mọ ẹ jẹ́ ká pín kó ní kúlùkù lọ nílò rẹ̀ kílẹ̀ ìtẹ̀síwájú kó lè máa bá orílẹ̀-èdè kọ̀ọ̀kan. Sunday Ìgbòho ló sọ èyí di mímọ̀. Arákùnrin kan rèé tó dáná sun ilé àna rẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀ sá ìyàwó rẹ̀ ládàá pa ní orílẹ̀-èdè Zimbabwe. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí ẹ̀já máa mọ̀ wá lọ́lọ́kan kò jọ̀kan. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ránṣẹ́ ìkíni kú oríire sí ààrẹ orílẹ̀-èdè Lebanon èyí tó jáwé olúborí nínú ètò ìdìbò tó ṣe bẹ́ẹ̀ tó tẹnubodò yìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Kimi Ebiemva ó ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìdùnnú àti ìkíni fún ìjáwé olúborí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Lebanon Joseph Aoun èyí tó ṣe bẹ́ẹ̀ tó di ààrẹ tó sì di ipò olórí orílẹ̀-èdè Lebanon mú láti bí ọdún méjì táàyè náà tó ti wà lófo. Gẹ́gẹ́ bí àlàyé agbẹnusọ ọ̀hún mínísítà náà ṣe ní àlàyé wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà olómọ̀ṣe bẹ́ẹ̀ kìyìn tó kìyìn wípé kú ìjáwé olúborí oníjíjáwé olúborí yìí tẹ̀ẹ̀tì ní ààrẹ tó sì ti jẹ́ wípé Joseph Aoun òun ni ó tún jẹ́ olórí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Lebanon láti bí ọdún 2017 ó ní yóò jẹ́ kí ìgbàláàyè àti ìdàgbàsókè nípa ètò ìbáraẹniṣepọ̀ tí ń bẹ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Lebanon kó túbọ̀ gbópọn sí i. Ó ní mo kí yín o mo kí yín ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó bá àwọn ọmọ orílẹ̀-èdè Lebanon ó bá wọn yọ̀ lórí bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yan adarí tuntun báyìí lẹ́yìn ọdún kejì tí ààyè náà tó ti ṣòfò. Kọmíṣánná inú ẹgbẹ́ òṣèlú NNPP tán fọwọ́ òsì júwe ilé fún ní ìpínlẹ̀ Kano òun ló mà ti ṣe bẹ́ẹ̀ ju ẹgbẹ́ òṣèlú NNPP sílẹ̀ báyìí o tó sì ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Kọmíṣánná tó ń rí sí ètò ìdàgbàsókè ìgbèríko àti agbègbè ní ìpínlẹ̀ Kano Abbas Sani ó ti ṣe bẹ́ẹ̀ palẹ̀ ẹrù rẹ̀ mọ́ báyìí tó sì ti kó gàngàrà rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú NNPP tó sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ibẹ̀ nìgbàlá tún wà ibẹ̀ ló sì ti darapọ̀ mọ́ báyìí. Nínú àlàyé kọmíṣánná tẹ́lẹ̀ ọ̀hún ó sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú NNPP ó ní wọn kò mọ pàtàkì èèyàn tí wọn ò sì mọ iye èèyàn ṣùgbọ́n òun ti rò sọ̀tún òun sì rò sósì wípé ẹgbẹ́ òṣèlú wo ló tún lè ṣe àǹfààní pẹ̀lú bí òun tún ṣe ní àwọn ìròrí àti ìwòye sí tó lè mú kí ìdàgbàsókè kó bá ìpínlẹ̀ Kano àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó ní fún ìdí èyí ló yẹ kó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó ráwọn ọmọ pàtàkì ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n tó máa ń gba èèyàn láàyè láti lọ gbọ́n orí rẹ̀ láti lè fi mú ìdàgbàsókè bá àwùjọ
àgbà tí kọmíṣánná náà tí ó máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Kano Abdullahi Abbas ó ní àtàwọn ènìyàn jàǹkànjàǹkàn nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ni wọ́n jọ kí arákùnrin kọmíṣánná náà tán jọ kí káàbọ̀ nígbà tí alága Abdullahi tí ó máa ṣe àlàyé ó ní ẹgbẹ́ òṣèlú APC inú àwọn dùn láti gba àlejò kọmíṣánná fún ìdàgbàsókè tẹ́lẹ̀ ọ̀hún kí ẹgbẹ́ òṣèlú APC káwọn náà tún lè bá ní káwọn náà tún lè ní àjọṣepọ̀ pẹ̀lú kọmíṣánná tẹ́lẹ̀ ọ̀hún ó wá ní fún ìdí èyí ẹgbẹ́ òṣèlú APC wọ́n dúró bẹ́ẹ̀ ni wọ́n ṣetán láti ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ Kano ní àsìkò ètò ìdìbò yìí wàyí ò tẹ́ ẹ̀ bá gbàgbé kọmíṣánná fún ìdàgbàsókè ìgbèríko àti agbègbè ìpínlẹ̀ Kano Abbas Sani ọ̀hún wọn àti ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Kano eyín Abdullahi Bichi òní gómìnà ìpínlẹ̀ Kano náà Abba Yusuf ló fọwọ́ sí júwèé lé fún pẹ̀lú àwọn míì níbi oṣù tá a lò sẹ́yìn yìí nínú èyí tí ẹni tó jẹ́ Abdullahi Bichi akọ̀wé tẹ́lẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Kano tó náà ti fohùn léde lánàá òde yìí wípé òun bọ̀ wá ohun ètí ìdè torí pé òun bọ̀ láti wá fẹnu fọ́gbà yanga kóun sì tú gbogbo àwọn àṣírí ìkọ̀kọ̀ tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú NNPP àti láàrin Rabiu Kwankwaso tó fi má bá Yusuf gómìnà ìpínlẹ̀ Kano mo sì ń bọ̀ náà tí ì dé. Ní ìpínlẹ̀ Ògùn ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé ló ṣe bẹ́ẹ̀ ṣe ọ̀pọ̀ ènìyàn léṣe nínú tí àwọn ènìyàn 11 tán farapa yàmàyàmà báyìí lópòpónà márosẹ̀ ìpínlẹ̀ Èkó sí ìlú Ìbàdàn ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé nígbà tí àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ti ìpínlẹ̀ Ògùn látẹni tó jẹ́ alukoro wọn Babátúndé Akínbíyì tó ṣe ní àlàyé wípé ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní nǹkan dédé aago 7:00 òwúrọ̀ òní tí ṣe ọjọ́ sátidé ọjọ́ 11 inú oṣù tá a wà yìí nínú àlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ gan ó ní ọkọ̀ Mazda kan ó ní ó ń bọ̀ tí kò kọjú sí ibi tó ń lọ nínú ètí ó ti lọ ṣe ìkọlù sí ọkọ̀ tirẹ́là èyí tó ṣe bẹ́ẹ̀ tó fẹ́ yà wọ inú iléeṣẹ́ aládàáni kan tó wà ní ẹ̀gbẹ́ òpópónà náà ṣùgbọ́n látàrí àìkọjú síbi tó ń lọ ló fi ṣe ìkọlù sí ọkọ̀ tirẹ́là náà tó kọlù gbàù nígbà tó sì ti kọlù yìí níṣe ni ọkọ̀ Toyota tó náà ń bọ̀ lẹ́yìn rẹ̀ ló náà ṣe bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù látàrí òjijì tí ìjàmbá náà tó jẹ́ tó sì fi lọ kọlù ara wọn wọ́n sọ dímọ̀ wípé ènìyàn 21 òun ló wà nínú ìjàmbá ọ̀hún ṣùgbọ́n àwọn 11 ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ fi ara pa yamayama níbi kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó ní wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn tọ́pẹ̀ ní Ìdẹ̀ra hospital tó wà ní Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn níbi tán ni àwọn 11 wọ́n ti gba ìtọ́jú lọ́wọ́ tí ìgbàgbọ́ sì wà wípé ara wọn ti ń padà bọ̀ sípò lásìkò náà kò sì sí àkọsílẹ̀ wípé ẹ̀mí ẹnikẹ́ni ó bá ìjàmbá ìṣẹ̀lẹ̀ ojú pópó ọ̀hún ó bá lọ. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ méjì kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ kó sínú agbada epo dísù ní ìpínlẹ̀ Èkó tán sì ti jáde láyé lẹ́yìn gbogbo akitiyan láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn náà. Iléeṣẹ́ kan tó wà ní agbègbè tó pè ní Ìkòsì Òrégún ní ìpínlẹ̀ Èkó ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ nínú àlàyé tó jẹ́ akọ̀wé fún àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó eyín Olúfẹ́mi Dámilọ́lá Òkè Ọ̀sán yìí tolú ó sọ dímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan dédé agogo 11 ó kù ìṣẹ́jú díẹ̀ lówùúrọ̀ òní kólù ó ní ìṣẹ̀lẹ̀ ó ń ṣẹlẹ̀ nínú àlàyé rẹ̀ ó ní òṣìṣẹ́ kan ó ní ó ṣe bẹ́ẹ̀ kó sínú agbada epo dísù ọ̀hún nígbà tí ẹnì kejì rẹ̀ tó gbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀ tó náà sì kó síbẹ̀ táwọn méjèèjì tí wọn kò lè yọ jáde nínú ètí wọn fi pe àwọn ní ìpè pàjáwìrì táwọn sì súré tètè dé síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nínú ìtàn ti dóòlà àmì nínú ìtàn ti yọ àwọn méjèèjì jáde pẹ̀lú akitiyan láti dóòlà ẹ̀mí àwọn méjèèjì ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbé wọn lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n lẹ́yìn wákàtí díẹ̀ ó ní wọ́n kéde àwọn méjèèjì pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. Òkè Ọ̀sán Ìtolú ni òun kò ní ìròyìn kankan tó lọ dẹ́ndẹ́n lórí ìṣẹ̀lẹ̀ náà torí pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló bani lọ́kàn jẹ́ tẹ́sí ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ méjèèjì nígbà táwa náà sì ń gbà ládùúrà wípé Elédùmarè kò ní jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká sì iṣẹ́ ṣe ohun tá ò jẹ́ òun oníkúlùkù wa ń wá káàkiri Èdùmarè ò sì ní jẹ́ ká rí ohun tí ó jẹ́ wá láṣẹ lọ́wọ́ Elédùmarè.
kò sí ohun àmúyangàn kankan lórílẹ̀‐èdè nàìjíríà rárá bí tí wù kó mọ ẹ jẹ́ ká pín kóníkúlùkù lọ nílọ́lẹ̀ kí ìdàgbàsókè lè máa bá ẹ̀yà kọ̀ọ̀kan àti ìtẹ̀síwájú. Sunday Igboho ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ akọni tó ń jìjàgbara fún ilẹ̀ káàárọ̀-oòjíire tó ń léwájú Adéyẹmọ Sunday tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho, òun ló ti fi ohùn léde báyìí nípa àlàyé rẹ̀ lórí ìtẹ̀síwájú tó ń bá ìdàgbàsókè ilẹ̀ káàárọ̀-oòjíire nípa ìjìjàgbara náà. Níṣẹ́ ni olóyè ọmọ Adéyẹmọ ló sọ di mímọ̀ wípé ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àìṣedéédé èyí tí kò mú kí ìdàgbàsókè kó bá orílẹ̀-èdè ọ̀hún tí orílẹ̀-èdè náà kò sì yẹ ní ohun àmúyangàn ní àwùjọ. Ó ní ẹ jẹ́ ká wo ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lójoojúmọ́ ni ìròyìn ń gbé jáde wípé àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé tó fi mọ́ àwọn aṣekúpani ó ní wọ́n ń ṣọṣẹ́ lójoojúmọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bàbá tún yọwọ́ ètò ààbò, ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ń kọ́ níṣẹ́ ló ti ṣe bẹ́ẹ̀ dẹnu kodò tí gbogbo nǹkan sì ti porúkú muṣu. Ó tún tẹ̀síwájú wípé ní orílẹ̀-èdè Nàìjíríà kò sí àlàáfíà, bẹ́ẹ̀ ni kò sí ohun ìmáyégbádùn kankan fún àwọn ọmọ orílẹ̀-èdè náà. Ó ní kí wá ní láríjà tá a fi jẹ orílẹ̀-èdè Nàìjíríà, kí ló dé tó ní kúlùkù kò ṣe máa lọ ní ìlọ rẹ̀ pẹ̀lú bó ṣe wà ní abẹ́ òfin wípé ẹ̀yà kọ̀ọ̀kan wọn láǹfààní láti lọ sí ààyè tó bá wù wọ́n bí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n pinnu. Sunday Igboho tẹ̀síwájú wípé ní ìdásílẹ̀ ilẹ̀ káàárọ̀-oòjíire yìí ò no going back lọ̀rọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ torí pé ìgbín wa ti tẹnumọ́gi dandan sì ní kó gùn lọ́wọ́ ẹ̀rọ àtọwọ́ àlàáfíà láti fi gba ilẹ̀ káàárọ̀-oòjíire. Ọmọ Adéyẹmọ Sunday Igboho ló sọ èyí di mímọ̀. Nínú ìròyìn ti ilẹ̀ òkèèrè, arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó dáná sun ilé àná rẹ̀, ó tún sá ìyàwó rẹ̀ ládàpá ní orílẹ̀-èdè Zimbabwe. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Newton Mitmiwa, ẹni ọdún 28, ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa àná rẹ̀ tó jẹ́ ìyàwó rẹ̀ Florence Misifa, ẹni tó jẹ́ ẹni ọdún 52. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 9 inú oṣù kínní ní abúlé tó pè ní Montrose, àríwá Nziza ní orílẹ̀-èdè Zimbabwe náà. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn olùgbé agbègbè náà tí wọ́n ṣe, wọ́n sọ di mímọ̀ wípé ọmọ Florence tí ó jẹ́ ìyàwó fún Newtown yìí èyí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Yvonne, ó ní wọ́n ti jọ kọ ara wọn sílẹ̀ láti bí ọjọ́ mélòó kan nínú ètí Yvonne yìí tó ti kó wá sí abúlé wọn níbi tí ìyá rẹ̀ wà èyí tí wọ́n sì gbé ní Fairbridge Bulawayo tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kó tó di pé ó palẹ̀ ẹrù rẹ̀ mọ́ kúrò ní inú ilé ọkọ rẹ̀ náà. Wọ́n ní tó ṣẹlẹ̀ tí ọkùnrin náà tó fi wá ṣe bẹ́ẹ̀ dáná sun ilé ìyàwó rẹ̀. Ó ní kò tíyàn sí àwọn lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀, ṣùgbọ́n tá a mọ̀ ní wípé arákùnrin Newtown ó ní ó dáná sí ilé ìyàwó rẹ̀ tí ìyàwó náà àti ọmọ ọdún 13 kan tájọ sùn tí wọ́n sì tají ní gìrì tán gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí wọn. Ní kété tán bọ́ síta báyìí ọwọ́ Newtown náà ni wọ́n tún bọ́ sí níbi tó ti gbé àdá náà sókè tó sì bẹ̀rẹ̀ sí ní sá Florence náà títí tí ẹ̀mí ṣe bẹ́ẹ̀ tó fi bọ́ ní ara rẹ̀. Àwọn agbófinró tí wọ́n pè kó tó di pé wọ́n débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ níṣẹ́ ní Newtown ló ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì ti júbà ìhòòrò. Wàyí iléeṣẹ́ ọlọ́pàá ti wá pé ó gba àwọn ènìyàn orílẹ̀-èdè Zimbabwe pé bẹ́ẹ̀ bá kẹ́fìn arákùnrin náà àbẹ́ ní ìròyìn kan nípa bá a ṣe lè gbà mú, ẹ má tẹ́tí láti kàn sí àwọn agbófinró ká lè fi páńpẹ́ òfin mú arákùnrin náà kó lè wá jìyà ẹ̀ṣẹ̀ èyí tó ṣẹ̀ ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí, ṣùgbọ́n ká tó máa lọ ẹja sáré mẹ́nuba National Grid èyí tó ṣe bẹ́ẹ̀ tó ti dẹnu kọlẹ̀ lẹ́ni tí ń ṣe ọjọ́ 11 inú oṣù kínní ọdún 2025. National Grid tó dẹnu kọlẹ̀ yìí òní yóò jẹ́ ìgbà àkọ́kọ́ lọ́dún 2025 èyí tí wọ́n sì ti sọ di mọ̀ wípé iṣẹ́ tí ń lọ lórí rẹ̀ láti ṣe àtúnṣe rẹ̀ láwọn apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà òkùnkùn bírímù òní wọ́n wà báyìí. Akànnì ká tún mú ròyìn náà wá bó ṣe ń lọ náà ni. Títí di ìgbà tá a tún máa padà pàdé lórí ìkànnì aláyọ̀ tá a wọ̀ yìí tí ń ṣe ti àrólé bàbá 1010 TV2. Orúkọ mi ò ní yí padà o, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Mú kí wa pé a kú àtàárọ̀ àkùṣẹ́ lẹ́nu.